ní engineering mathematics. So lákọ̀ọ́kọ́ náà mo tọrọ gáfárà pé kò sáǹfààní láti jẹ́ pé a ṣe àwọn ẹ̀kọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá. So mo tọrọ gáfárà ní ọwọ́ wa. So ìdí ni wípé ìgbàláyè kò sí alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀rọ eléyìí tí mo fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí gègé mi ó ṣe kí ni ó múná lọ. So mi ò fẹ́ láti já wa ní tànmọ́ bí kò ṣe pé àwọn ẹ̀rọ mi náà. So mo bẹ̀ wá púpọ̀ pé ká má bínú. So ní òní a máa tẹ̀síwájú níbi tí a bá ètò náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. Ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn. So tẹ́ a bá gbàgbé ẹ rí pé bí ta bá ètò náà dé lọ́sẹ̀ tó lọ lọ́hùn, òun náà ni kíni, òun náà ni program F2. So níbi tó ti ń sọ̀rọ̀ nípa quadratic equation. So léyìí tá dẹ̀ sọ fún wa tá ṣàlàyé in tí discriminant ń jẹ́. A sọ pé tá a bá fẹ́ mọ dára wa láàmú láti jẹ́ pé a ṣe kíni o, a ná àkókò púpọ̀ nípa pé ká wá factor eléyìí tá pé ó ṣe kíni ó ṣiṣẹ́ fún quadratic expression àbí equation kan. Ajá sí pé ọ̀jọ̀gbọ́n ó gbà wá yànjú pé ká máa ṣe kíni o, ká kọ́kọ́ mọ fi wọ́n sínú kíni o, nínú tí a ń pè ní discriminant. Kí ni discriminant wa? Discriminant wa òun náà ni kíni o, b squared minus 4ac. So b squared minus 4ac. So tí b wa eléyìí tó jẹ́ kíni o, b wa b square wa minus 4ac tó yẹ pé tá bá wá tán tó bá lọ fún wa ní perfect square, ajá sí pé equation eléyìí tá ń ṣe kíni, eléyìí tá fẹ́ wá factor àbí root rẹ̀, ajá sí pé equation náà ó ní kíni o, ó ní factor àbí root. A dẹ̀ ṣàlàyé fún wa pé oríṣiríṣi equation la ní. So nínú alákọ̀ọ́ equation tá ní òun náà ní kíni, wọ́n là ń pè ní real root. So eléyìí tó yẹ pé gbà tí discriminant mi tó bá ju 0 lọ, so tí a mọ̀ sí kíni o, tí a mọ̀ sí positive. So tí a mọ̀ sí positive. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ òun náà ní kíni o, òun náà ní ìgbà tó jẹ́ pé discriminant mi tó bá kéré sí 0. So ẹ̀yin ẹ já sí pé tó bá jẹ́ sí kíni o, tó bá jẹ́ minus àbí tá bá níbi negative, a já sí pé a máa pè ní kíni, a máa pè ní imaginary root. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta bákan náà ẹ̀wẹ̀ òun náà ní ìgbà tí discriminant wà tó bá jẹ́ kíni o, tó bá equal sí 0, tó bá jẹ́ 0, a já sí pé irú equation irú root yẹn a máa pè ní kíni o, equation root. Ó ní pé equation méjìlá ní tòótọ́. Ẹ má gbàgbé pé quadratic equation a ló ní kíni o, a ló ní degree 2. A dẹ̀ ti sọ fún wa nínú òfin eléyìí tá ṣàlàyé síwájú náà ni pé tẹ́ bá ní quadroot tí a mọ̀ sí àwọn tí ó mọ̀ jẹ́ kọ́kọ́rọ́ tí ó mọ̀ sí equation tó ti wá bá wọn. Àti tá bá fi sínú equation tí ó mọ̀ fún wa ní 0 tó satisfy rẹ̀, ó là ń pè ní kíni root, a ní wọ́n mọ̀ jẹ́ méjì. Ajá sí pé àwọn méjèèjì yẹn tó bá ti lè jẹ́ pé discriminant wa bá jẹ́ 0, àwọn méjèèjì tá mọ̀ rí tó jẹ́ root yẹn, àwọn méjèèjì ó mọ̀ jẹ́ 0. So ìjẹ́ tí ó lè bá yé wa, a máa tẹ̀síwájú ní program F3 lénìí. So ní program F3. So ìtọ́jọ̀gbọ́n fẹ́ mọ ṣàlàyé òun náà ní ẹ̀kọ́ titun eléyìí tí a ń pè ní expressions and equations. Ẹ̀rí pa àti gbálàyé expression àti equation àti gbọ́ síwájú. Ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n tún fẹ́ ṣe kí ni, ó tún fẹ́ mú àlàyé rẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́. So ẹ̀rí pé nínú ìṣesí ọ̀jọ̀gbọ́n eléyìí tó kọ̀wé òun náà ni pé tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ titun, bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ program F3, òun náà ni pé kí ni o, yóò máa sọ kí ni àwọn ẹ̀kọ́ eléyìí tí a pè ní objective, àwọn tó fẹ́ ká mọ̀ lẹ́yìn ìgbà tá bá ṣe kí ni o, tá bá ti kọ́ ẹ̀kọ́ yìí tán. So alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni pé ó ní lẹ́yìn ẹ̀kọ́ yìí a máa mọ̀ bá ṣe lè ṣe algebraic expression. Ẹ má gbàgbé pé mo ti ṣàlàyé algebraic expression fún wa tẹ́lẹ̀. Bàtà ṣe algebra, mo ní algebraic expression ní pé kí ni o, àkójọ àwọn nọ́mbà tàbí ká pé àkójọ constant àti variable. Mo bó ti wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí tí n bá ní 2x plus 3. Ẹ rí i pé tá a bá gbàgbé, a ní kò túmọ̀ sí pé alphabet nìkan
constant o àdínkù túmọ̀ sí pé alphabet variable nìkan ló dúró fún ẹ rí i pé nínú ta sọ tí ọ̀jọ̀gbọ́n náà dẹ̀ sì ṣàlàyé síwájú pé kí ni o constant wa náà lè jẹ́ alphabet so ló fi yọ pé nínú àwọn tí wọ́n fẹ́ fún wa pé ká máa ṣe náà ni pé tá bá ní alphabet báyà láti bí a b c so ti ẹ máa àwọn alphabet bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ó ní ká máa fi wọ́n ṣe kí ni o constant ẹ̀rí àwọn alphabet eléyìí tó wá lọ́wọ́ parí gẹ́gẹ́ bí tá bá ní x y z báwọn lọ àwọn alphabet tó wá ní ọwọ́ parí yẹn ó lóun ní ká máa fi ṣe variable àdẹ̀tí ṣàlàyé variable fún wa gẹ́gẹ́ bí tí wọ́n ṣe kí ni tí wọ́n ń yí. Wáyé tá bá nírú nǹkan báyìí expression ni o tòró kákòjọ constant ó dẹ̀ sì kákòjọ variable a ní pé expression yìí tẹ́ bá gbàgbé mo la lè ṣe pípín wọn bóyá lágbọ́nrin táàmù ni o tàbí kí ni o tàbí agbọ́nrin degree so ajá sí pé táàmù mélòó tẹ́ bá gbàgbé ta ti kọ́ sẹ́yìn táàmù méjì lélẹ́yìn ni táàmù aláwọ̀kọ́ rí táàmù ẹlẹ́ẹ̀kejì àní ọmọ jẹ́ binomial expression so ti yaba degree kan ló ní àní ọmọ jẹ́ linear expression so eléyìí là ń pè ní kí ni expression so ti yaba mo là ń pè ní expression. Mo dẹ̀ ṣàlàyé fún ẹ pé tá bá fẹ́ sọ irú eléyìí ní kí ni o lédè Yorùbá tàbí ẹ fẹ́ sọ àlàyé rẹ̀ gangan 2x plus 3 ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o ìròpọ̀ 3 àti ìlọ́po nọ́mbà kan lẹ́ẹ̀mejì tó ti ẹ bá ẹ rí i pé plus yìí bẹ̀lẹ́ ti gbé ibi ìròpọ̀ nọ́mbà 3 àti nọ́mbà kan nílọ́po méjì tó ti ẹ bá ajá sí pé eléyìí variable ni ó lè jẹ́ nǹkan yòówù ẹ ti gẹ́tì ẹ bá ó lè jẹ́ irúfẹ́ nọ́mbà kí nọ́mbà tó ti ẹ bá a fi sọ pé ìròpọ̀ nọ́mbà 3 àti kí ni o àti ìlọ́po nọ́mbà kan lọ́nà méjì ajá sí pé tí nọ́mbà yẹn bá jẹ́ 1 tí nọ́mbà yẹn bá jẹ́ 2 tí nọ́mbà yẹn bá jẹ́ 3 irúfẹ́ nọ́mbà yòówù tí ó bá rí kó jẹ́ so òun náà láàmú ṣe kí ni òun náà láàmú ọ́fíìsì so òun náà láàmú ọ́fíìsì so ìjẹ́ tí eléyìí bá yé wa ẹni tọ́jọ̀gbọ́n eléyìí tó ń ṣàlàyé fún àwọn náà ni pé kí ni níparí ẹ̀kọ́ yìí titun yìí ó láàmú àmọ̀ bá ṣe lè ṣerú àwọn eléyìí nígbà tá a ti mọ̀ pé kí ni èyí tí mo kọ yìí mo lọ jẹ́ kí ni o ó jẹ́ ìròpọ̀ nọ́mbà 3 àti kí ni àti nọ́mbà kan nílọ́po méjì ó ní pé nọ́mbà òun báyà tá a bá fi irúfẹ́ yòówù tá a bá rí ká fi sí ó ní nínú ẹ̀kọ́ yìí a máa mọ̀ bá ṣe mọ̀ ṣe ó sì ní nínú ẹ̀kọ́ yìí náà a máa mọ̀ nípa kí ni o oríṣiríṣi àwọn equation tá a ní oríṣiríṣi àwọn equation tá a ní ẹ̀rí pé a ní equation lóríṣiríṣi a ní wọn bíi 5 ọ̀jọ̀gbọ́n mọ̀ ṣe kí ni o yóò mọ̀ ṣàlàyé wọn fún wa nínú ẹ̀kọ́ yìí so nínú àwọn nǹkan tó tún fẹ́ ká kọ́ nínú ẹ̀kọ́ yìí tá a bá ti kọ́ program ẹlẹ́ẹ̀kẹta yìí tán ó ní a máa mọ̀ bá ṣe mọ̀ ṣe kí ni o independent variable bó la ṣe lè mọ̀ ṣe independent variable kí ni a ń pè ní independent variable ẹ rí i pé a ní dependent variable a dẹ̀ ní independent variable fún àwọn tá a bá ti ń bá wa lọ nígbà tá a bá ṣe kí ni ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ rí i pé mo ṣàlàyé fún wa pé tá a bá ní function òun náà ní kí ni o àjọṣe tó wà láàrin dependent variable y so ti yàrá dependent variable y àti kí ni o àti independent variable x independent variable x so yé kí la ń pè ní dependent variable a máa mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ látàtà torí ọ̀rọ̀ ẹ rí i pé náà àpẹẹrẹ tí mo ń lò púpọ̀ jù òun náà ni pé tá bá ní bathroom so ti yé máa tá bá ní bathroom òun náà ni pé kí ni o wọ́n ṣàkójọ ọ̀rọ̀ wọn látara bath àti room ajá sí pé bath ìwẹ̀ room ni yàrá tá bá pa méjèèjì papọ̀ yàrá ìwẹ̀ ṣùgbọ́n ní pé yàrá ìwẹ̀ a sọ pé kí ni ilé ìwẹ̀ so dependent variable náà ni pé kí ni àtìmọ̀tì dependent àtìmọ̀tì variable jẹ́ kí ni dependent wọ́n yọ látara depend so ti yé ọba tó gbára lé so ti yé tó jẹ́ tó gbára lé nǹkan kan variable tó gbára lé variable mìíràn òun là ń pè ní independent variable ní independent variable bákan náà ẹ̀wẹ̀ òun náà ní kí ni o òun náà ní variable tó yẹ pé kí ni o independent ó ti gbòmìnira yàní kò ṣe kí ni o kò gbára lé nǹkan kan and that's why ló ń jẹ́ pé ní Nàìjíríà ní kí ni o October 1, 1960 òun la gba kí ni o agbòmìnira wa oníkà àgbára láwọn òyìnbó mọ́ àwọn òyìnbó mú wa sí mọ́ mo bó ti wá bá so
ìdí tẹ́lẹ̀ ìṣúwà jẹ́ independent variable ni pé òun ni ó mọ sọ tí dependent variable bá jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn kápẹ́ bá ní y is equal to x plus 3 ẹ̀rí pé equation ni kódà function kan ni mo ní y yóò ní kí ni dependent variable tó ló gbára lé x kí ló tó fi gbára lé x orí x ni ó mọ sọ tí y ó mọ jẹ́ fún wa àkàlàṣe y náà lè mọ sọ tí x ó mọ jẹ́ fún wa o tó bá yí pé y náà fẹ́ mọ sọ tí x ó mọ jẹ́ fún wa àjá sí pé y ń bẹ̀ òun náà òun ó mọ jẹ́ independent variable x ó mọ jẹ́ dependent variable bẹ̀ nírú eléyìí báyìí ká pé ń bá ní x mi bá jẹ́ 2 àjẹ́ pé y mi ó mọ jẹ́ 2 plus 3 eléyìí tí ó mọ jẹ́ kí ló tí ó mọ jẹ́ 5 àjá sí pé y mi kínú y mi jẹ́ dependent variable x mi jẹ́ kí ni o independent variable torí y gbára lé s kí ló jẹ́ mọ̀ pé y jẹ́ 5 torí pé s jẹ́ 2 àjá sí pé s ṣe kí ni o s ti gbòmìnira kò wọ́n kọ̀ọ̀kan ó ti máa y ló ṣe kí ni o y ló gbára lé so ọ̀jọ̀gbọ́n lá máa mọ̀ nípa àwọn independent variable yìí náà ẹ rí pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan mo ní kó túmọ̀ sí pé gbogbo ìgbà tó bá jẹ́ dependent variable yẹn ni ó mọ jẹ́ independent variable tó bá jẹ́ dependent variable náà ni ó mọ jẹ́ dependent variable lọ láíláí kò túmọ̀ síbẹ̀ nígbà mìíràn gẹ́gẹ́ bá náà ṣe mọ́ ṣe kí ni bá ṣe mọ́ ń gbára lera wa kò sẹ́nìkan tó pé tán bóyá bí àwọn ọmọ mi wà ní ìsìn so ẹ rí i pé bóyá nígbà mìíràn mo lè láǹfààní látọ̀dọ̀ wọn àwọn náà lè láǹfààní látọ̀dọ̀ mi so ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́kọ àti ìyàwó nulẹ̀ ọkọ lè ní àǹfààní kan tí ó ṣe fún ìyàwó náà tún ṣe kí ni ó lè láǹfààní kan náà tí ó ṣe fún ọkọ mo náà ní pé kí ni o nígbà mìíràn èyí tó bá jẹ́ dependent variable yẹn a lè ṣàyípo wọn a lè gbá kádàrá dependent variable sí independent variable àti independent variable sí kí ni o dependent variable so ilé ẹ̀ la ń pè ní kí ni a change of subject a máa ṣe by transposition tó máa ń transposition náà lè pé ká sílé ìkan kò ní kejì tó ṣe báwọn ká yí ìkan po tí kejì ó láà máa kọ nínú ẹ̀kọ́ yìí náà ọ̀jọ̀gbọ́n láti mọ ọkọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bá ṣe lè ṣe kí ni o bá ṣe lè ṣe polynomial expression ẹ mọ́gbà mo ti ṣàlàyé polynomial expression fún wa nínú àwọn ẹ̀kọ́ tó kọjá ó láà máa lo reminder àti factor theorems láti lè ṣe kí ni o láti lè factorize polynomial wa so lẹ́yìn náà a tún mọ ṣe láti lè factorize àwọn first order polynomials wa nígbà tí a bá parí program F3 ẹgbẹ́ àti ń bá ẹ̀kọ́ lọ lẹ́yìn tá a bá ti parí program F3 ó dàbí lẹ́yìn foundation topics kan á bọ̀ sínú agbami iṣẹ́ gangan so ọ̀yà ẹja bẹ́ẹ̀ nínú frame aláwọ̀kọ́ ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣe kí ni evaluating expressions bó la ṣe lè ṣe expressions nísìnyí báyìí mo ti ṣàlàyé tí expression jẹ́ fún wa o mo ti sọ fún wa pé expression ló lè jákòjọ constant àti variable gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo kọ sókè yìí so ti mi bá pé x plus 3 so x plus 3 ṣẹ̀gbẹ́ x plus 3 yẹn gẹ́gẹ́ bá ṣe mọ̀ yín sìn pé x plus 3 yá ní expression ni o mo ní túmọ̀ rẹ̀ tẹ́ bá fẹ́ tú sí Yorùbá pé àròpọ̀ nọ́mbà kan àti 3 so ti mi bá pé àròpọ̀ nọ́mbà kan àti 3 so ọ̀dọ́ bá ní tá bá fẹ́ ṣe tó jẹ mọ́ kí ni o expression yìí báyìí o àjásípá máa fi àwọn nọ́mbà sí àwọn variable wa ẹ ti gẹ́gẹ́ báwọn pé a mọ̀ assign nọ́mbà sí àwọn kí ni variable àti constant wa ẹ má gbàgbé sẹ́ mo ní nígbà mìíràn kò túmọ̀ sí pé alphabet a lè fi ṣe constant náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2s plus a èmo lè sọ pé èmi bíbá yìí constant ni náà so níwọ̀n ìgbà tí n bá wọn sọ kí ni sẹ́ pé expression yìí nìsín a lè sọ pé òun náà ò di nọ́mbà ọ̀nà olólè gbà di nọ́mbà òun náà ni pé ká pé n bá ní x mi tí n bá sọ òun náà di nọ́mbà pé x equal to 3 tí a mi tó jẹ́ constant bíbá yìí tí n bá sọ òun náà di nọ́mbà ká pé ó jẹ́ 2 ajá sí pé máa ní kí ni o so ẹ má gbàgbé pé multiplication ló wà láàrin 2 àti x pé 2 times 3 plus 2 yóò máa fún wa ní kí ni 5 plus 2 ó jẹ́ 7 kí la ní tẹ́lẹ̀ 2s plus a òun expression wa kí ló jẹ́ báyìí ó jẹ́ 7 ìta ṣe òun náà ní pé kí ni o aṣọ expression aṣọ di number bá ṣe lè ṣe kí ni bá ṣe mọ̀ ṣe ní ajá sí pé ta bá fẹ́ yí expression po ta fẹ́ kó náà wà ní kí ni o ní òǹkà ìta ṣe náà ní pé ìyẹn tó bá jẹ́ variable wa tàbí tó bá jẹ́ constant á gbé kí ni o á gbé òǹkà rẹ̀ sí á gbé kí ni o á gbé òǹkà rẹ̀ sí ó ní ìta ṣe òun náà ní pé
ká máa evaluate expression ọ̀jọ̀gbọ́n tí wọ́n fẹ́ fún wa lápẹẹrẹ ṣùgbọ́n ìní mú àpẹẹrẹ tó mú àyè wa so ọ̀jọ̀gbọ́n mú pé tá bá ní 2 pi roots L divided by G L kí expression kan lòun náà àbí expression ni torí L àti G wá mi báyìí parameter ní variable ni kí ni pi wá mi báyìí ṣé constant ni àbí variable ta ni ó sọ fún wa bóyá lórí ìkànnì yìí bóyá ṣé constant ni àbí variable a mọ̀ pé kọ̀sá ìjà tá a rénú ṣe pé ẹ bá wo yà ẹ ṣeun mà ẹ rí i pé constant ni ẹ ṣe mọ́mì tí ẹ darapọ̀ mọ́ wa so òun náà ní kíni òun náà ní pé constant ni torí tẹ́ bá gbàgbé pi wa òun ní fún wa ní 22/7 tí ń jẹ́ kíni o 3.14 ẹ rí i pé pi náà àmì kan náà symbol kan náà wọ́n fi ṣe tí ń sì ṣe constant ìyẹn náà tún fi ń yé wa pé kò túmọ̀ sí pé alphabet àbí àwọn kíní kan kò túmọ̀ sí pé variable ni ó máa jẹ́ ní gbogbo ìgbà so ó wá la lè mọ eléyìí ká pé n bá ní L mi tó bá jẹ́ 2 tí n bá ní G mi tó bá jẹ́ 9.81 so tí n bá ó ní ajá sí pé mo lè ṣe síwájú bó ní màá ṣe mọ́ ṣe o eléyìí ọmọ jẹ́ 2 times 3.14 ẹ mọ́ gbàgbé pé multiply by square root of 2 divided by 9.81 nínú àwọn precedence root mo fẹ́ tó ká tó dìbò náà ní pé kí ni tá a bá ń ṣe nǹkan kan ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìta nílé léyìí ọ̀dà bó ti ọ̀jọ̀gbọ́n ti sọ di p board mass àbí no p board mass ó ti sọ di báyìí ó ti sọ di p board mass ìyẹn ni pé kí ni o b board mass ìyẹn ni pé máa kọ́ wo bracket mi máa wò bóyá power wà ń bẹ̀ máa ṣe lẹ́yìn náà máa ṣe kí ni o máa ṣe wo mo ní ó yẹn kò túmọ̀ sí pay off ni ọ̀jọ̀gbọ́n ní ìṣẹ̀ǹtẹ̀lé tí a mọ̀ sí order máa ṣe wá wò pé ṣé division wà ń bẹ̀ ṣùgbọ́n mo fẹ́ ká tó fi kún sí ni pé ẹ má nírú àwọn kan báyẹn tó dẹ̀ sì jẹ́ pé square root náà wà ń bẹ̀ ìyìn tẹ́ kọ́kọ́ mọ ṣe òun náà ní radical yẹn lẹ́ẹ̀kọ́kọ́ mọ yanjú náà pé radical mo ló lè jẹ́ square root ó lè jẹ́ cube root so ti yé mi báwọn ó dẹ̀ sì lè jẹ́ kíni o ó dẹ̀ sì lè jẹ́ fourth root irú root tí ọdún wáyé pé root yẹn ò là ń pè ní kíni ò là ń pè radical ajá sí pé tí n bá ṣe lé ìsíwájú ọ̀jọ̀gbọ́n ní kámọ́dà aláàmú ilé ọmọ fún mi ní kíni o 2.84 ẹ̀rí pa ṣe sí 2 decimal places ọ̀yà ẹ̀rí pé expression ni o kí ló jẹ́ àmọ̀ pé kí ló jẹ́ rí òǹkà yìí ń sìn nígbà tá a ṣe kíni tá a ti yí gbogbo àwọn variable wa àti constant wa sí nọ́mbà tán gbogbo ẹ̀rí pé àmọ́ eléyìí formula wo leléyìí kí la máa fi formula yìí ṣe ẹ̀rí pé tá a bá gbàgbé formula yìí òun la fi máa wá kíni o simple interest òun la fi máa wá simple interest kí ni à ń pè ní simple interest a lè pé èlé tó gun orí owó ẹ má gbàgbé pé p òun ni ti principal owó tá a yá so ti ń bá wọn so tàbí owó tí mo kó sí báńkì tàbí owó tí mo yá réètì ní òṣùwọ̀n èléhùn ẹ rí i pé lánàá àwọn tá a bá ń tẹ̀lé tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n ní èlé ó ti di kí ni o 40% ní ìṣàyà ẹgbẹ́ tó bá yáwó kan ní wọ́n ó ti di 40% òun ni rate ó ti yé wa báyìí so òun ni rate so ẹ̀rí tí bákan náà ẹ̀wẹ̀ so tí òun náà ní kí ni o òun náà ní time òun ni pé kí lákòókò tí mo ní àkókò wo òun ló jẹ́ pé àmọ́ ṣe kí ni o ni ó mọ wà tá a fi mọ dá àwọn owó téèyàn yá padà so tí báwọn so àkókò téèyàn fi mọ dá owó téèyàn bá yá padà yẹn òun là ń pè ní kí ni o òun là ń pè ní time. a máa sọ pé variable ni o so tí wàá bá wọn a máa sọ pé variable ni o so ẹ rí 100 eléyìí tó wà nídìí òun ni kíni òun ni constant so ìyẹn ní ṣe constant àìwá náà
variable ni èwo ni independent variable bí báyìí èwo dẹ̀ ṣe ni dependent variable pé láti bẹ̀ ẹ́ rí pé a mọ̀ ipe dependent variable mi òun náà ni kí ni o òun náà ni I tí ń ṣe interest ẹgbẹ́ tí ó mọ̀ àyà òṣùwọ̀n tí wọ́n fi ń gé owó yẹn àtàkókò tí màá fi dá padà ajá sí pé kápẹ́ ń bá yá 5,000 gẹ́gẹ́ bí àpẹẹrẹ so ti yé tí ń bá yá 5,000 gẹ́gẹ́ bí àpẹẹrẹ so tí ń bá yá 5,000 gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n sì fẹ́ lo eléyìí tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tí a mọ̀ sí kí ni eléyìí tí wọ́n sọ di 14% táyé pé rate mi jẹ́ 14 so títí mi bá jẹ́ time ká pé mo ní ọdún 5 so ká pé ọdún 5 lèyàn fẹ́ fi dá padà ajá sí pé òṣùwọ̀n mi èlé tí ó mọ gorí owó òun náà ni pé kí ni o 5,000 times 14 times 5 divided by 100 so ti yá báwọn ẹ rí pé kí ni ọmọ jẹ́ àmọ́ ọmọ kí ni ọmọ jẹ́ àmọ́ ọmọ eléyìí òun náà ni pé kí ni owó tí mo yá èlé tí mo ń òṣùwọ̀n tí wọ́n fi ń wá èlé òun àti àsìkò tí màá fi dá padà so ti ọ̀yà gẹ́gẹ́ fún àǹfààní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ tá ń tẹ̀lé fídíò yìí lọ àwọn àǹpẹ̀ nǹkan kan ní amount kí ni amount o kí ni formula amount òun náà ni kí ni simple interest plus principal so ti yé mi báwọn ok mo yá 5,000 lọ́dọ̀ Ayọ̀mídé báyìí Ayọ̀mídé wá ní Lukgaf mọ́ bínú ń gba 200 naira lórí rẹ̀ kápẹ́lẹ̀ tó lóun fẹ́ gbà ó jẹ́ 200 so ti yé báwọn ẹ rí i pé tí n bá fẹ́ dá owó òun padà fún tí èmi náà sì gbàgbé máa san èlé tó sọ òun èló ni máa dá padà ṣé kàlọ́ pé Ayọ̀mídé ọmọ ṣé wà náà 200 rẹ̀ o ṣe pé yóò ní irọ́ kí ni máa dá padà fún máa dówó tí mo yá padà tí ń ṣe principal àtẹ̀lé tó gùn tó jẹ́ 200 ni so that's why ló fi jẹ́ pé kí ni amount of money jẹ́ simple interest plus h so plus principal so ìjẹ́ tí eléyìí bá yé wa bá mọ̀ bá ṣe fẹ́ mọ̀ ṣe kí ni bá ṣe fẹ́ mọ̀ ṣe àwọn expression ọ̀yà àwa bọ̀ sí frame 5 báyìí ọ̀jọ̀gbọ́n ó tẹ̀síwájú àlàyé rẹ̀ nípa equation ó ní tá a bá gbàgbé àwọn nọ́mbà oríṣiríṣi tó jẹ́ variable yìí ó ń fún wa ní dependent variable náà ajá sí pé iye tí ń bá yá ṣe ẹgbẹ́ nísìnyí ká pé ń bá yá 10,000 bí báyìí instead of 5,000 tí mo yá tẹ́lẹ̀ tó dẹ̀ sí ń gun orí 5,000 ká pé 20% ní nísìn ẹ dákun ṣẹlẹ̀ kan náà ni ó gùn ṣe ìpele kan náà kọ́ ni ó gùn so ọ̀jọ̀gbọ́n ní ajá sí pé ìgbà tí ó ti jẹ́ pé èlé kan náà ló wà lórí àwọn orú àwọn kan báyìí ìwọ̀n ni pé kì í ṣe pé dependent tá bá ní dependent variable oríṣiríṣi tí bá fi àwọn nọ́mbà oríṣiríṣi sí yóò mọ fún mi ní pálọ̀ àwọn dependent variable oríṣiríṣi àlàyé tí mo ṣe lélẹ́yìí so ká pé mo ní ẹwà àpẹẹrẹ tí mo mú wálẹ̀ kan mo ní x plus 3 so ká pé mo ní x plus 3 eric x plus 3 ká pé ń bá ní x mi bá jẹ́ 2 ṣe àpò lè fún mi ní 5 àbí yóò mọ̀ jẹ́ 2 plus 3 tí ń ṣe 5 ká pé ń bá ní x mi bá jẹ́ 4 ó lè fún mi ní 4 plus 5 eléyìí tí ó mọ̀ jẹ́ 9 ẹ rí pé nǹkan méjì ló fún mi ajá sí pé mo lè sọ pé irú nǹkan báyìí s plus 5 àbí kí n sọ pé s plus 3 bákan náà tí báyìí yóò mọ̀ jẹ́ n tó fún mi tí bá wà lákòjọpọ̀ wọn báyìí ó ní àti ní kíni àti ní equation so àti ní equation ọ̀jọ̀gbọ́n á fẹ́ mọ sọ ìtumọ̀ equation fún wa ó ní tá a bá ní equation so òun náà ní kíni o òun náà ní gbólóhùn kan ẹ má gbàgbé ṣe pé mo ní ìtumọ̀ eléyìí tí a bá fẹ́ sọ ní Yorùbá òun náà ni pé ìròpọ̀ nọ́mbà kan àti 3 so ọ̀jọ̀gbọ́n á ní tá a bá ní equation òun náà ní gbólóhùn kan eléyìí tí ó mọ sọ ìdọ́gba láàrin expression méjì
expression aláwọ̀kọ́ lélẹ́yìí irú expression ò lélẹ́yìí tá a bá gbàgbé monomial expression torí expression tó ní táàmù kan eléyìí nǹkan binomial expression tó bá ti jẹ́ pé expression méjì bá ti lọ dọ́gba so a máa ní kí ni a máa ní equation àjásí pé kí expression mi tó mọ dàgbà sí equation kí ni màá máa ní o gbọ́dọ̀ mọ ní àmì equal to yìí tí a mọ̀ sí àmì ìdọ́gba yìí gbọ́dọ̀ mọ ní láàrin àwọn méjèèjì ọ̀dọ̀ máa nìkan lọ́mọ a ní àwọn oríṣiríṣi ọ̀nà tí equation pín sí tó ti bá wọn a ní àwọn oríṣiríṣi ọ̀nà tí equation pín sí aláwọ̀kọ́ nu wọn wọn láń pè ní kíni o conditional equation ẹ má gbàgbé ẹ mọ̀ ọmọ ìtumọ̀ ọ̀rọ̀ kan tó ti ìtumọ̀ gbólóhùn kan láti ibi ọ̀rọ̀ òun náà fúnra lára rẹ̀ tó ti wá báyìí ẹ̀rí pé ó ní conditional equation náà ní pé tó bá ní nǹkan jẹ́ sí condition àjá sí pé nǹkan kan ló mú dúró tí ó bá sì fi nǹkan bẹ̀ ìyẹn ni pé kò ní ṣiṣẹ́ mo bó ti wá báyìí so kí ló wá ń pè ní conditional equation wọ́n ní conditional equation yìí náà láì jẹ́ pa fi ṣàṣìṣe láì jẹ́ pa ṣàṣìṣe ń bẹ̀ a lè pè ní equation láì jẹ́ pa fi conditionals so ti bá wọ́n ní yóò mọ já sí tòótọ́ fún àwọn nọ́mbà péréte ni òun ni pé kò ní mọ ṣiṣẹ́ fún gbogbo nọ́mbà so ti yé bá wọn àjá sí pé òfin bẹ̀ fún nọ́mbà péréte ni ó mọ ṣiṣẹ́ fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀jọ̀gbọ́n àní kápẹ́ bá ní x square is equal to 4 ẹ dákun sí x mi lè jẹ́ 3 bí báyìí sí x mi lè jẹ́ 3 ọ̀yà Ayọ̀mídé sí x mi lè jẹ́ 3 ẹ rí i pé kò lè jẹ́ 3 so ti yá báyìí ẹ ṣeun àṣọ rárá ọ̀dà kí ni x mi lè jẹ́ ẹ rí i pé x mi lè jẹ́ 2 àbí ó dẹ̀ sì lè jẹ́ -2 àjá sí pé nọ́mbà méjì náà ló lè ṣiṣẹ́ fún dọ́gba yìí kí n tó sọ pé méjèèjì apá tún mi àtàpá sí mi kí n tó sọ pé wọ́n dọ́gba àjá sí pé nọ́mbà yẹn yóò mọ jẹ́ kí ni o ó lè jẹ́ plus or -2 kò ní jẹ́ 3 kò ní jẹ́ nọ́mbà mìíràn mọ́ àfi nọ́mbà méjèèjì yìí ẹ rí i pé òfin kan ti dé pé kò ní mọ jẹ́ kí ni o kò ní mọ jẹ́ nọ́mbà mìíràn mọ́ àfi nọ́mbà yìí tàbá tí nírú equation báyìí o so tí bá wọn là ń pè ní kíni o conditional equation wọn là ń pè ní conditional equation nínú àwọn ọ̀nà kejì tí ọ̀jọ̀gbọ́n pín equation sí wọn náà là ń pè ní kíni identity ẹ mọ́ gbàgbé a máa mọ̀ tún mọ ọ̀rọ̀ láti ibi ọ̀rọ̀ rẹ̀ fúnra rẹ̀ pé identity ẹ ti gẹ́gẹ́ bá wọn pé identical tàbá identical twins àwọn ìbejì tó jọra wọn so identity òun náà ní pé kíni o wọ́n ní gbólóhùn ìdọ́gba kan lòun náà tí a mọ̀ sí equality o eléyìí tó jẹ́ pé kí ni tí ó mọ̀ ẹ mọ̀ pé eléyìí nísìnyí báyìí ti conditional equation yìí a ní yóò mọ̀ ṣiṣẹ́ fún kí ni àwọn nọ́mbà kan péréte ni kò ní mọ̀ ṣiṣẹ́ fún gbogbo nọ́mbà ṣùgbọ́n identity ni pé ní igun méjèèjì o lápá ọ̀tún àti apá sí o irúfẹ́ nọ́mbà yóò tẹ̀ ẹ̀ bá rí kẹfì sí yóò mọ̀ fún yín ní kankan náà ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 2 5 - x ọ̀yà eléyìí òun náà ni àmì identity lélẹ́yìí tó wá fún mi ní 10 - 2x ẹ rí i pé kò bá ìbá fi gbogbo nọ́mbà tí ó bá jẹ́ tí bá ti fi sáàrin ẹ rí i pé yóò mọ̀ fún mi ní nǹkan kan náà sí tó wà lápá kejì náà ní tó wà lápá ọ̀tún yóò mọ̀ wà lápá kejì náà òkú tí ó wà so gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní x mi bá jẹ́ 2 báyìí ṣe pé yóò mọ̀ jẹ́ 2 into 5 - 2 10 - 2 so tí ṣe pé yóò mọ̀ fún wa ní kíni 10 - 4 ilé ó dẹ̀ sì mọ̀ jẹ́ 5 - 2 tí ń ṣe 3 àbí ilé ọmọ jẹ́ 6 ilé náà mọ̀ jẹ́ 6 ṣe pé taláàkọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀ kí taláàkọ́ tó lè jẹ́ bẹ́ẹ̀ ó ní iye nọ́mbà tó lè ṣiṣẹ́ fún tó bá ti jẹ́ pé nọ́mbà tẹ bá fi sápá tún òun náà lẹ tún fi sápá òsì tó tún wá fún yín ní kankan náà ajá sí pé identity kí lámọ̀ pé a máa ní identity
identity la mọ̀ pé equation kan náà ní ṣùgbọ́n irúfẹ́ equation yẹn a mọ̀ pé ní identity. Ẹlẹ́ẹ̀kẹta bákan náà ẹ̀wẹ̀ òun náà ni à ń pè ní kíni o defining equation. Defining equation ẹ mọ̀ gbàgbé ẹ mọ̀ ọmọ tún mọ̀ ọ̀rọ̀ látara ọ̀rọ̀ ọ̀hún gangan. Kí ni defining equation? Tí ń sọ̀túnmọ̀ rẹ̀ tí ń sọ tí nǹkan kan bá jẹ́ tí ó ti rí báwọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ expression kan lélẹ́yìí o kápẹ́ bá ní a square ṣe ń pé expression kan ni. Tí bá fẹ́ ṣàlàyé tí a square bá jẹ́ gangan so ti rí báwọn so tí bá kọ irúfẹ́ nǹkan báyìí pé a times a ṣe ń pé a square náà ní a times a tàbí kí n sọ pé a cube ṣe ń pé mo lè kọ́ as what a square times a eléyìí la máa pè ní kí ni o defining equation tó láǹ sọ pé kí ni a square bí kéèyàn mọ béèrè yẹn ní béèrè kí ni a square òun náà ni pé a times a kí ni a cube a square times a ẹ pé ìtọ́jálá ọkọ̀ òun náà ní ṣe kí ni ní ṣàlàyé rẹ̀ lápá ọ̀tún wa ìtọ́wà lápá òsì ní ṣàlàyé sí apá ọ̀tún wa ṣe bó yàtọ̀ sí identity kìí ṣe pálàyé eléyìí lélẹ́yìí bẹ̀rẹ̀ eléyìí pé nǹkan yìí náà ní ṣàlàyé rẹ̀ bíbá yìí náà òbó tí wọ́n bá àwọn láàmà pè ní kíni o láàmà pè ní defining equation. So ó ní tá bá fẹ́ sọ irú eléyìí ẹ rí pé àmì tọkọ yìí numblance àti equal to méjì yìí eléyìí la máa ń pè ní numblance so equals to méjì yìí ó láàmà sọ pé defined eléyìí ọmọ ajá sí pé a square mi ọmọ jẹ́ defined by a times a ọ̀yà fáfáà àtàwájọmọ ilé ìwé gíga ẹ pé ńgbà mìíràn àwọn ọ̀gá wa wọ́n lè fẹ́ mọ̀ ṣe kí ni wọ́n lè fẹ́ mọ̀ pé àpèkọ àwọn ẹ̀kọ́ ní mathematics kò túmọ̀ sí pé ẹgbẹ́ mo sọ fún ájò ní iná pé òkè náà ti máa wọ pé s is a positive number ẹ rí pé kò ní tó bá ti jẹ́ oníṣirò gan kò ní sẹ́ sọ pé s is a positive number tẹ́ bá fẹ́ sọ pé s is a positive number ẹ lè sọ pé s is what greater than 0 so ti ẹ wá so that ẹ fi lè tètè mọ̀ catch up ẹ fi lè mọ̀ bá olùkọ́ eléyìí tí ń ṣe kí ni tí ń pàpè kọ́ ọ́n ajá sí pé tí wọ́n sọ fún asin pé kí ni o expression is defined by ajá sí pé mo lè kọrú nǹkan báyìí mo lè kọ pé expression so ti defined by so ti yà wá so nínú àwọn ẹ̀kọ́ tí mo tún fẹ́ ká dì mọ́ nìyẹn so pé ìtumọ̀ defined by lélẹ́yìí jẹ́ mo bó ti yé wa ní tí à ń sọ yẹn so nínú àwọn ẹlẹ́ẹ̀kẹrin tí equation tún pín sí ẹ má gbàgbé a ní conditional equation a ní identity a ní defining ẹlẹ́ẹ̀kẹrin tó tún pín sí òun náà là ń pè ní kíni o òun là ń pè ní kíni assigning equation gẹ́gẹ́ bí assignment ó la ṣe lè tú assignment yẹn ní Yorùbá ká pé kíni o àfifún tó ti wọ́n fún nǹkan kan ní nǹkan kan á sọ pé nǹkan yìí ó yá mọ jẹ́ nǹkan báyìí ẹ rí pé ó yàtọ̀ sí defining defining tí ẹ̀hún ni pé kíni òun jẹ́ ọ̀yá máa jẹ́ kíni òun jẹ́ tí expression gangan jẹ́ òun là ń ṣe kíni òun là ń má láàyè rẹ̀ wá so ó wá ní assigning ọ̀jọ̀gbọ́n kíni òun náà ní pé kíni gbólóhùn ìdọ́gba kan lòun náà tó yẹ pé wọ́n á máa sọ kíni o tí wọ́n ń fún ok a lè sọ pé fífún ẹja sọ pé assigning ẹ̀ fífún lọ́fẹ̀ẹ́ bá mu tí wọ́n ń fún variable kan ní nọ́mbà so tí mi wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn tí n bá ní p kò túmọ̀ sí pé p is equal to 4 so pé mò ń sọ pé variable p mi yìí 4 ni so tí a bá ẹ má jẹ́ ó dàrú mọ́ conditional kí ló kọ́ ẹ o so tí a bá so ìtumọ̀ eléyìí ni pé mò ń sọ pé p mi yóò 4 ni a máa ń lo eléyìí dáadáa so nínú kíni nínú àwọn tẹ́ bá dé ẹ̀kọ́ eléyìí tó gbẹ̀yìn kódà nínú àwọn òwe mìíràn èyí tó ń pè ní assigning equation yìí wọ́n máa ń pè ní definition ẹ lè sọ pé is defined by náà so wọ́n máa ń pè òun náà ní kíni wọ́n máa ń pè òun náà ní definition ìjẹ́ tí eléyìí bá yé wa níwọ̀n àwọn ọ̀nà mìíràn eléyìí tí ọ̀jọ̀gbọ́n wa tó pín kí ló kọ ẹ̀ sí tó tún pín equation sí ọ̀nà karùn-ún náà là ń pè ní kíni formula là ń pè ní formula wọ́n là ń pè ní fọ́múlà ọ̀yà kí ni wá ní fọ́múlà àti mọ̀ ohun tí fọ́múlà já o àti mọ̀ túmọ̀ tí fọ́múlà jẹ́ òun náà ni pé kí ni o
gbólóhùn ìdọ́gba kan lòun náà ṣùgbọ́n kí lòun máa ń ṣe o ó máa ń mú èsì tàbí kí ni o ẹ̀rí variable kan bóyá independent variable ni o dependent variable ni o so tí a bá ipe wọn ṣe kí ni o tó máa ń ṣàlàyé pé wọ́n wà well defined ẹja kó ẹ̀kọ́ kan pípa yìí náà kí là ń pè ní well defined a bá dé ẹ̀kọ́ gíga àwọn ọmọ ṣàlàyé bẹ̀rẹ̀ ẹ jẹ́ sáré mo fọ àwọn sá máa ń bá a lò ní partial differential equation dáadáa tó bá ní pé nǹkan wà well defined òun náà ní pé kí ni ẹ jẹ́ mú àpẹẹrẹ yìí wá àpẹẹrẹ bá ní f of x missing kápọ̀ jẹ́ x square tí f of x bí bá jẹ́ x square bá máa sọ pé léyìí jẹ́ well defined tó bá ti jẹ́ pé in tí n bá ń sọ pé x in tí n bá mú fún x yẹn ṣe pé x sìn bá tẹ̀ bá ti ń ṣe bá àwọn tá bá ti ṣe mapping ṣe pa ní domain adẹ̀ ní codomain in tí n bá mú ní kí ni o ní domain mi in tí mo sọ lélẹ̀ kápẹ́ bá ní irú nǹkan báyìí so tí yé mi báwọn tí máa ní 4 9 ṣe pé mapping lélẹ̀ kódà 1-to-1 mapping ní pẹ̀lú ẹ má gbàgbé 1-to-1 mapping on to ó ní pé tó bá yẹ pé kí ni domain mi tó bá ní image kankan kò ní ní méjì tó bá ní image kan ní apá kejì òun là ń pè ní kí ni òun là ń pè ní 1-to-1 so ti yé báwọn ṣe ìgbélé ilé mọ́ jẹ́ 1-to-1 mọ́ ká pé mo tún wá ní -1 gẹ́gẹ́ bí ẹmọ́bìnú wà lélẹ̀ yìí ká pé bá tún ní -1 bí báyìí ṣe ìgbélé yóò ní mọ́ jẹ́ 1-to-1 mọ́ kí ló dé torí -1 yìí náà tí bá gbé sí bí x square ṣe pé 1 lòun náà mọ́ jẹ́ ṣe pé 1 lòun náà mọ́ jẹ́ àní sọ pé lè jẹ́ 1-to-1 mọ́ òbó tí wá báyìí so kí wọ́n fẹ́ fàyọ ń bẹ̀ ni pé tàbá ní well defined òun náà ni pé bí 1-to-1 láti mọ ọ̀rọ̀ nọ́mbà kan yìí nǹkan kan náà ni kò ní túmọ̀ sí nǹkan míì mọ́ ṣe ẹgbẹ́ f of x nísìn tí n bá fi 1 sí f of x ṣe ẹgbẹ́ f of x wọ́n ní ó jẹ́ square tí n bá fi nọ́mbà kan sí kó jẹ́ 1 ṣe ẹgbẹ́ lé ọmọ fún mi ní 1 square tí ṣe 1 ilé ní nǹkan kan míì mọ́ so tí báwọn ajá sí pé rélé ẹ lè ní ó wà well defined máa fún yín lápẹẹrẹ tẹ́ fi mọ tí èsè well defined náà èyí function tí ó bá jẹ́ well defined a máa sọ pé ó wà ambiguous ẹ lè pé ní pé ó wà ambiguous gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀yà ẹ wo irúfẹ́ nọ́mbà báyìí ẹ wo irúfẹ́ nọ́mbà báyìí kápẹ́ ń bá ní f of 1 divided by b tó bá ń jẹ́ a plus b f of 1 divided by b tó bá ń jẹ́ a plus b ọ̀yà kí ni f of 1 over 2 mi ọmọ jẹ́ ṣe ẹgbẹ́ ọmọ jẹ́ kí ni 1 plus 2 tí ń ṣe 3 kí ni f of 2 over 4 ọmọ jẹ́ kí ni f of 2 over 4 ọmọ jẹ́ ọ̀yà pẹ̀lú òfin yìí ṣe pé tí wọ́n ní function wa ó wà define pẹ̀lú nǹkan báyìí kí ni f of 2 over 4 ọmọ jẹ́ ẹ ṣeun 2 plus 4 tí ń ṣe 6 ó ṣeun Ayọ̀mídé ọyẹ ìwò kí ni 1 over 2 kí ni 2 over 4 ẹ má gbàgbé pàtàkì ṣe equivalent fraction ẹ rí pé 1 over 2 náà ló fún wa ní kíni ó ló fún wa ní 2 over 4 ṣùgbọ́n 1 over 4 tó fún wa ní 2 over 4 kò fún wa ní èsì kan náà pẹ̀lú 1 over 2 tẹ́ bá ti nírú nǹkan báyẹn a máa sọ pé kíni o kò wà well defined ó wà ambiguous ẹ dákun ṣe àgbọ́ àlàyé yẹn yé so ti máa kò wà well defined ó wà ambiguous formula wọ̀ wá ní mo rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni sir. Wọ́n fẹ́ béèrè àbí. So n tí ọ̀jọ̀gbọ́n tó mú wá nìyẹn so fún formula ajá sí pé formula mi èmi ó jẹ́ kí ni o wọ́n kó jẹ́ pi r square èmi jẹ́ pi r square so ó ní àpẹẹrẹ formula náà nìyẹn eléyìí tí ń ṣe area of the circle ọ̀jọ̀gbọ́n á ní kálọ̀ mọ́ ó ní ẹ̀rí lílo eléyìí kí la léléyìí túmọ̀ sí ná ọ̀yà ta ni ó sọ kí la ní ìlà mẹ́ta yìí túmọ̀ sí ẹ̀gbẹ́ mo ní nísìnyí báyìí
nínú àwọn àǹfààní tẹ́lẹ̀ wà fún ni pé kò túmọ̀ sí pé àtúnṣe mọ́ sọ ká mọ́ kó gẹ́gẹ́ bí tí máa fẹ́ sọ pé d mi bá jẹ́ positive ìṣẹ̀ ní bùkátà láti mọ́ sọ pé kí ni o ìṣẹ̀ ní bùkátà láti mọ́ sọ pé d is positive mo kàn lè sọ pé d greater than 0 so tí máa fẹ́ sọ pé d mi jẹ́ negative mo lè sọ pé d less than 0 kí ló sọ pé mi yìí túmọ̀ sí kí ló sọ pé connective yẹn túmọ̀ sí ṣẹ̀gbọ́ àti ní equation mẹ́ta ó pín ọ̀sọ́nà márùn-ún kí lọ́nà àkọ́kọ́ conditional kí lọ́nà ẹlẹ́ẹ̀kejì ọ̀yà já sọ kí lọ́nà ẹlẹ́ẹ̀kejì identity kí lọ́nà ẹlẹ́ẹ̀kẹta defining kí lọ́nà ẹlẹ́ẹ̀kẹrin assigning kí lọ́nà ẹlẹ́ẹ̀karùn-ún formula kí ló wà ní connectives yìí dúró fún òun là ń pè ní kí ni defining so díẹ̀ òun ni defining so ti wá báyìí so eléyìí kọ́ ẹ má bínú òun kọ́ ni defining identity sorry eléyìí ni identity defining eléyìí ni identity eléyìí ni ó pè ní kí ni defining kí ló pè léyìí assigning àbí so ó ní ká ló mọ̀ ó ní àwọn connective mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní nígbà mìíràn a lè sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè kọ wọ́n gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí equal to gangan fúnra rẹ̀ sí wàhálà kankan bẹ́ẹ̀ tó ti yàrá kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ọ̀yà tí n bá ní òbúkọ ẹ mọ̀ gbọ́ òbúkọ bẹ̀ǹsóró ṣe ń pé kíni ẹran ewúrẹ́ kan náà ní gbogbo wọn gbogbo tí a bá wọn so ìtumọ̀ ní pé kí ni defining assigning identity kí ni gbogbo wọn so equals to náà ní gbogbo wọn ọ̀yà ọ̀jọ̀gbọ́n wa fẹ́ fún wa ní àwọn ìdánrawò ráńpẹ́ kan so nínú àwọn ìdánrawò ráńpẹ́ tí ọ̀jọ̀gbọ́n fẹ́ fún wa òun náà ni ó fẹ́ ká sọ irú equation tí yẹn jẹ́ tí àwọn tó kọ into equation tí irú equation tí wọ́n jẹ́ ọ̀yà mo fẹ́ ká jọ ṣe wọ́n papọ̀ ó ní L is equal to t squared g divided by 4 pi square irú equation ò lélẹ́yìí ta ni ó sọ fún wa irú equation ò lélẹ́yìí ọ̀yà. formula ẹ ṣeun ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ formula ẹ rí pé kí ló já mọ́ pé formula ni ọ̀rọ̀ ní dependent variable àti independent variable ó dẹ̀ wà well defined so ti yé ọ̀yà tí bá ní v is equal to 2.34 ńkọ́ irú equation ò nìyẹn irú equation ò nìyẹn ẹ sọ̀rọ̀ ẹ rí pé equation náà ni assigning intanṣọ ni pé à ń fún v lórúkọ bí kẹ́ bímọ kankan sọ lókọ kẹ́ assign kankan fún ẹgbọn ní Mr. Lukman ọ́fíìsì tá assign fún ilé yìí Ayọ̀mídé àga tá assign fún ilé yìí tó ti yẹ bá wọn intanṣọ ni pé v ó jẹ́ 2.34 lámọ̀ pé ní assigning ṣe bó ti sọ fún wa ìdí tó fẹ́ dàrú pé kò lóorú nǹkan báyìí ṣe bó dẹ̀ ti ṣàlàyé pé òun lè mọ́ lóorú nǹkan báyìí ó lè lò sí kọ́tò nǹkan kan náà ló túmọ̀ sí ọ̀yà kí lélẹ́yìí ó jẹ́ 4n equal to 4 times n irú kínú irú question wo nìyẹn irú question wo nìyẹn ọ̀yà ẹ wọ́n jẹ́ ó dàrú àbálá yìí yóò yé ni mọ́ gbọ́ defining ẹ ṣeun defining tó ti yé bá torí ó ń sọ pé kí ni 4n kí ni ìtumọ̀ 4n òun náà ni pé kí ni 4 times n tó ti yé bá ọ̀yà eléyìí kọ́ ó ní x squared minus 2x equal to 0 eléyìí ò tiẹ̀ òun ló rọrùn jù irú equation eléyìí sẹ́yìn pé kò ní mọ ṣiṣẹ́ fún gbogbo value x tí ò bá ti mọ ṣiṣẹ́ fún gbogbo value x irú equation wo ni ọ̀yà Ayọ̀mídé sọ fún wa. Conditional ẹ ṣeun conditional torí eléyìí kí ló lè mọ iṣẹ́ fún lásán ó lè mọ iṣẹ́ fún 2 lásán ni tó lè ṣe fún 3 lè ṣe fún 3 ajá sí pé conditional ni ló dúró fún ọ̀dà
tí bá ní r cube minus s cube divided by r minus s is equal to r squared plus rs plus s squared, where my r is not equal to s. Ó ní eléyà máa pè ní kí ni identity. Torí tẹ́ bá factorize ìtòkè òun dáadáa, òun náà ni ó mọ̀ fún wa ní kíni, òun náà mọ̀ fún wa ní tẹ́ bá factorize ìtapá sìn wa, òun náà mọ̀ fún wa ní apá ọ̀tún. Ìjẹ́ tí eléyìí bá yé wa, bó la sì lè máa ṣe kíni, bá sì lè máa wá àwọn independent variable wa, òun ló wà ní frame 7. Ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé kíni evaluating independent variables. Ẹ mọ́ gbàgbé pé mo ní kí n ṣe pé gbogbo ìgbà òun la mọ̀ wá dependent variable. Ó yá kí n tiẹ̀ mọ́ dáa ẹja wo formula simple interest wa tá à ń tó tẹ́lẹ̀ yìí náà. Ṣe pé PRT divided by 100. Ká pé mo fẹ́ wá pé mo ní Ayọ̀mídé yá mi ní 5,000. Àbí? Ó wá dúró lórí pé òun fẹ́ gba èlé 2% àbí? Pé máa dẹ̀dọ̀ yẹn padà fọ́dún 5 ká pé bẹ́ẹ̀. Ẹ̀ṣẹ́ pé tí bá fẹ́ mọ tí èlé mi ó mọ jẹ́ kí ni o, èló mọ yá 5,000 times 2 times 5 divided by 100. So divided by 100. So tí yé mi báwọn, ajá sí pé eléyìí yóò mọ gélé. Kí ni ó mọ kúnlẹ̀? Ajá sí pé àìmí ó mọ jẹ́ kí ni 50 times 2, 10. 10 times 5 yóò mọ jẹ́ fún wa ní kí ni? Yóò mọ jẹ́ 10 times 50 yóò mọ jẹ́ 500. Ajá sí pé 500 naira. So the late Ayọ̀mídé fẹ́ gbà fún kí ni? Fọ́dún méjì. Ẹ rí pé dependent variable ni o. Ẹ̀yin tọ́jọ̀gbọ́n tún sọ mí wáyé ni pé kò túmọ̀ sí pé dependent variable láàmọ̀ wá ní gbogbo gbà. Ọ̀dà kápẹ́ wọ́n á fún mi ní i mi ó jẹ́ 500. Kápẹ́ i mi jẹ́ 500 àti mọ̀ pé i mi jẹ́ 500. Ṣé pa lè wá p tí p ó jẹ́? Ẹ̀hún pé wọ́n máa sọ fún àwọn ọmọ tó wà lákọ̀ọ́bẹ̀rẹ̀ pé ya find the principal. Yóò ọmọ nira fún ọmọ mìíràn. Because ọmọ gbà ó máa ṣe wá sí léyìn nísìn wọn mọ̀ kọ́ alẹ́ léyìí àbí? So kápẹ́ wọ́n á fún ní r yẹn náà ó jẹ́ 2. R is equal to 2%. Tí bá jẹ́ 5. Ṣé pé kápẹ́ mo fẹ́ mọ tí 5,000 yóò jẹ́ padà. Ṣé pé tí nǹkan náà ni pé nǹkan fọ́múlà mi. Àbí? Over 100. Òun náà ni pé kí ni o? Ilé ó jẹ́ 500. P òun la fẹ́ wá ẹ̀kọ́ síbẹ̀. R yẹn 2 times 5 divided by 100. So tí mi bá wọn. Ẹ rí pé lẹ́yìn nísìnyí báyìí. Kí ni mò ń wá? Mo fẹ́ wá tí P jẹ́. Àwa ò pé kí ló ń dá P dúró? Ṣé ẹ̀gbọ́n àwọn tí ń dá dúró lélẹ́yìí? 2 yìí, 5 rè, 100 rè. So tí ma ká tó mọ̀, ajá sí pé a fẹ́ ṣe kí ni a fẹ́ mọ̀ tí P jẹ́. Ní tí mo fi mọ́ ṣàlàyé fún àwọn ọmọ kéékèèké òun náà ni pé kí ni ọ̀tá méjì ń bá ká pé àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì wọ́n fẹ́ lù. Ẹnìkan dì mọ́ látọ̀nà ẹ̀yìn, ẹnìkan fà lẹ́sẹ̀. Ta ni ó kọ́kọ́ bájà náà? So tí ta ni ó kọ́kọ́ bá náà? Ẹnìkan dì mọ́ látẹ̀yìn, ẹnìkan dẹ̀ ṣì wá wájú rẹ̀. So ìpẹ́ tí ó rọrùn fún láti bájà ni pé kó tán padà nù. So náà ni pé eléyìí lákọ̀ọ́kọ́ gé. Pé division ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé kí ló lè gé division, kí la lè fi pa division? Òun náà ni multiplication. Láti máa sọ pé cross multiply bẹ̀ téèyàn bá fẹ́ sọ pé cross multiply òun náà ni pé multiply both sides by 100. Ẹ̀dẹ̀ inú tálà ìtọ́jọ̀gbọ́n ti ṣe síwájú náà ni pé kápẹ́ ìtẹ́ bá fẹ́ pa bá wà ní numerator ẹ divide yẹ. Tó bá yẹ pé denominator ló wà ẹ multiply rẹ̀. So ajá sí pé tí n bá multiply ilé ọmọ jẹ́ 500 times 100. So times 100 is equal to P times 10. So tí yé mi báwọn. Ọ̀yà tí n bá fẹ́ pa eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí náà kí ni màá máa ṣe o? Yóò máa jẹ́ 500 times 100 divided by 10. Ilé àti ilé yóò gẹ̀rẹ́ àwọn. Ẹ rí pé yín ta padà ní náà ní 5,000. Ṣé pé 5,000 náà ni owó tí mo dẹ̀ ṣì yá tẹ́lẹ̀. So tí yé bá ilé là ń pè ní kí ni principal. Ẹ rí pé tẹ́lẹ̀ kí ni P yìí? Dependent variable. So tí yé bá wọn. Ṣùgbọ́n àti wá ṣe kí ni o? Àti transpose rẹ̀ ó ti wà ní ipò ẹ má bínú. P tẹ́lẹ̀ jẹ́ independent variable. Torí òun ló ń sọ tí interest yóò jẹ́. Ṣùgbọ́n ní tí ó ti wà ní ipò kí ni o? Dependent variable. Interest wa, rate wa, time wa àwọn ti wà ní kí ni o? Independent variable. So ìtọ́jọ̀gbọ́n fẹ́ sọ náà nìyẹn pé kí ni? Tá bá nírúfẹ́ nǹkan báyìí
tá bá ní irúfẹ́ nǹkan báyìí òun náà ni pé a lè ṣe kíni a lè ṣe pàṣípàrọ̀ bóyá dependent variable tẹ́lẹ̀ ó lè wà ní ààyè independent variable náà lè wà ní kíni ààyè dependent variable so ìjẹ́ tí lè báyé wa bó la ṣe á lè mọ̀ ṣe transpose ẹ̀ ṣe ń pé nísìn transposition tá a ṣe ìsílẹ̀ padà tá a ṣe fún yẹn ó rọrùn torí pé nọ́mbà la lò bó ní tó yẹ pé kò sí nọ́mbà ńkọ́ kágbọ́n kan kọ́ lé pé I is equal to PRT divided by 100 wọ́n kàn ní kí n mọ tí P ó jẹ́ wọ́n ní sọ P di kíni o di dependent variable báyìí so tí yé báwọn so òun là ń pè ní kíni subject of the formula òun là ń pè ní subject of the formula tàbí wọ́n lè pè ní kíni transposition fún àwa tí a bá jẹ́ akẹ́kọ̀ọ́ ṣírò àbá ta fẹ́ ṣàlàyé fún àwọn ọmọ kéékèèké kò lè àlàyé tèmi mọ́ mú wá ní pé ẹ mọ́ dára yín la kọ́kọ́ wò pé kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ fi ṣe subject of the formula kí ni mo fẹ́ transpose ní ìgbà yìí ká pé wọ́n ní ká transpose P so tí yé mi báwọn àkọ́kọ́ nínú àwọn òfin tó wá sọ pé tó bá yẹ pé radical ni tó bá yẹ pé ó ní radical lèèyàn kọ́kọ́ paná bẹ̀tẹ̀ eléyìí kò tiẹ̀ ní radical mo ṣàlàyé tẹ́nìkan bá dì mẹ́nìkan lẹ́yìn tẹ́nìkan wà níwájú rẹ̀ ẹ̀rígbẹ́ tí ó kọ́ bá jà lẹ́ni tó wà níwájú rẹ̀ so ajásí pé lè ní ó kọ́kọ́ yanjú bó ló dẹ̀ ṣe lè yanjú rẹ̀ sẹ́yìn pé sáà lọ́wà tó bá fẹ́ eliminate ẹ̀ bó ṣe wà sáà rẹ̀ a ní yóò mọ multiply ajásí pé lè mọ jẹ́ 100i tàbí kẹ́ni i times 100 tàbí kẹ́ni lo cross multiply times so tí báyìí ọ̀yà kí ló tún kù tó ń dá p dúró bí báyìí a fẹ́ kí p dá dúró so tí yé kí ló kù tó ń dá dúró r yìí àti tí ẹ̀dẹ̀ má gbàgbé pé àjọṣe tó wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni multiplication ẹni tó rí bá ń fọ́ ẹni tí malaria bá mú yóò lo anti-malaria àrùn tó wà láàrin òun ni multiplication kí la lè fi gé kí la lè fi mú multiplication kó anti-multiplication kí la multiplication òun ni division àjọṣe pé tí n bá fẹ́ gé àrùn àti tí ipò bẹ̀ bá ní divide both sides by rt ilé ọmọ wa jẹ́ kí ni I times 100 yóò jẹ́ 100i divided by rt ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé nǹkan kan bí báyìí òun náà ni pé tí n bá ṣe ó ní kíni o equation dà gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí òṣùwọ̀n ni pété bá lọ sọ́jà òṣùwọ̀n bóyá bí tí wọ́n ti máa ń fi òṣùwọ̀n wọn nǹkan bóyá mo fẹ́ ra 2 kg ẹ rí i pé ká pé yóò ti fi bóyá bí òkúta tó jẹ́ 2 kg sí apá àkọ́kọ́ yóò máa wọn nǹkan yẹn títí tí ó fi ṣe kíni o tí ó fi dọ́gba pẹ̀lú ara wọn òun náà ní pé tá bá ní equation kan ìdọ́gba ni in tí n bá ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé in tí n bá ṣe fún apá ọ̀tún mo gbọ́dọ̀ ṣe fún apá òsì mi ìgbà tó fi jẹ́ pé mo fẹ́ divide by rt báyìí ajá sí pé mo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún apá kejì náà ilé àtẹlé wa gẹ̀rà wọn kí ni màá máa ní òpí ó máa jẹ́ kí ni 100i divided by h divided by rt 100i divided by rt ẹ gbé mo ti ṣe kí ni mo ti transpose ẹ báyìí ẹ gbé mo ti transpose ẹ ọ̀yà bó la ṣe mọ̀ ṣe ọ̀jọ̀gbọ́n wa ní tá bá nírò eléyìí ńkọ́ tí bá ní t is equal to 2pi ẹ̀rí pé òun fẹ́ yàtọ̀ sí ilé ìta ṣe o square root of l divided by g ká pé mo fẹ́ transpose l ṣe pé l wà nínú àwọn independent variable tẹ́lẹ̀ mo fẹ́ sọ di dependent variable mo ní ẹ̀mọ́dà yín làbẹ́ ẹ̀kọ́ òbí kí ni mo fẹ́ pa so ti kí la fẹ́ yanjú òun ni l àbí kí ni àwọn ọ̀tá l tó ń dá dúró eléyìí radical yìí àti g yìí tó bá ti jẹ́ pé radical wà ń bẹ̀ radical yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan mọ̀ yọ ẹ̀dẹ̀ má gbàgbé pé radical tó wà ń bíbà yìí òun ni square root kí la lè fi yanjú square root square kí la lè fi yanjú square root tó wáyé pé cube root ló wà ń bẹ̀ kí la lè fi yanjú cube root cube ẹ̀dẹ̀ má gbàgbé pé ìdọ́gba dà gẹ́gẹ́ bí kíni o ó dà gẹ́gẹ́ bí òṣùwọ̀n yìí tẹ́ bá ṣe fápá tún ẹ gbọ́dọ̀ ṣe fápá òsì bẹ́ẹ̀ ní tí bá ṣe fún Táíwò mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé ajá sí pé láti gélé yìí màá sọ pé kíni o square both sides ìdí tó ń máa sọ pé both sides ẹ rí pé both sides yẹn téèyàn bá ṣe fún apá kan téèyàn ò ṣe fún apá kejì yẹn ti ṣe ńlá so ilé ọmọ jẹ t squared is equal to 2pi l divided by g everything square àwọn akẹ́kọ̀ọ́ mi mọ́ sáré ṣe wọ́n kàn fi simple square root irọ́ gbogbo ẹ̀ lè yóò fún ilé ọmọ jẹ t squared is equal to ilé ọmọ jẹ 2 square ẹ fún wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan tó bá fẹ́ dà mo máa ń sọ fáwọn pé ó yẹ fún lọ́yọ̀ kọ̀ọ̀kan kọ́ mọ́ dà ilé ọjẹ 2 square 4 pi square so ti yé kélé náà tó gba square rẹ̀
ajá sí pé ilé àti ilé yìí yóò gera wọn. So ti kí ni mo nílẹ̀ báyìí t square is equal to 4 pi squared L divided by G. L divided by G. Ọ̀yà L la fẹ́ mọ̀ kí ló tún dá dúró kí làwọn ọ̀tá rẹ̀ 4 pi square yìí wà ń bẹ̀ o. G yìí wà ń bẹ̀ o. Mo dẹ̀ sọ tọ́ta kan bá wà lẹ́gbẹ̀ẹ́ àti èyí tó wà wájú kí lákòókò mọ́ pa èyí tó wà wájú ajá sí pé léyìí lákòókò yanjú náà. Bó la ṣe lè yanjú rẹ̀ ṣe ń pé sáyẹn lọ́wọ́ àmọ́ tó wáyé pé wà ń sàlẹ̀ kí lámọ̀ ṣe láti fi gé a multiply rẹ̀. Ìtì bá dẹ̀ ṣe fún Táíwò mo gbọ́dọ̀ ṣe fún Kàndé ajá sí pé màá ní multiply through by G. Ilé ọmọ jẹ́ T square times G is equal to 4 pi squared L times G divided by G. Ẹ pé lè yóò gẹ̀ra wọn. Kí ló kúnlẹ̀? Yóò jẹ́ T square G 4 pi squared L. Ọ̀yà kí ló tún kù tó ń dá dúró? Arákùnrin 4 pi square yìí. Ó la ṣe lè gé ṣẹ̀gbọ́n ọ̀lẹ́mọ ní ẹgbẹ́ rẹ̀ ló wà. Multiplication ló sì jẹun tó wà láàrin wọn. Kí ni màá fi gé? Màá divide ẹ̀. Bó ti yé mi báwọn. Ajá sí pé tí bá tún ṣe fún Táíwò màá ṣe fún Kàndé. Yóò máa jẹ́ kí ni 4 pi squared L divided by 4 pi squared torí ìdọ́gba dà gẹ́gẹ́ bí kí ni òṣùwọ̀n ni. So 4 pi squared. Ilé àti ilé yóò gẹ̀ra wọn. Kí ni ó kún lẹ́wà? T square G divided by 4 pi squared. Ẹ pé ẹ bá wo ẹ́lí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ́lẹ̀. Independent variable ni o. Ṣùgbọ́n nísìnyí ó ti ṣe kí ni ó ti wà ní ipò dependent variable. Wọ́n là ń pè ní kí ni? Wọ́n ń pè ní transposition. Wọ́n là ń pè ní transposition. Ọ̀yà ẹ jẹ́ ń ṣe àpẹẹrẹ kan sí kí ká tó kádìí ètò ńlẹ̀ ẹ jẹ́ mú kan náà wọn èyí tó le. Ẹ jẹ́ mú kan náà èyí tó le. Ẹ jẹ́ wo ọ̀yà ọ̀jọ̀gbọ́n ní tá bá ní D is equal to 2 square root of h 2r minus h. So ó ní transpose ó ní ká transpose eléyìí láti fi lè sọ r the subject of the formula. To make r the subject of the formula. Ọ̀yà kí ni mo láyà kọ́ ṣe pé kí ni àwọn in tó jẹ́ ọ̀tá rẹ̀ eléyìí wà ń bẹ̀ o eléyìí wà ń bẹ̀ èyí àti radical yìí náà. Mo ní kí láàkọ́ mọ́ ṣe kí láàkọ́ mọ́ yanjú náà radical. Kí la lè fi yanjú radical yìí? Òun ni kòròfo bí kẹ́ra sweet náà nínà. Ṣe pé tẹ́yà bá fẹ́ ra sweet inú ọ̀rá ni ó wà. Ṣé yẹn mọ jẹ́ tọ̀rátọ̀rá irọ́? Ṣe pé yẹn kọ́kọ́ bọ́ ọ̀rá lára rẹ̀ náà. So sweet ni ọ̀rá tó wà lára rẹ̀ ni ẹ kọ́ yọ ọ̀rá òun kúrò. Kí la lè fi yọ square root? Ká square interfile pa square root ní pé ká square. Ìtẹ̀lẹ̀ bá dẹ̀ ṣe fẹ́ gbẹ́ kan ẹ gbọ́dọ̀ ṣe fẹ́ gbẹ́ kejì. Ajá sí pé màá ní square both sides. Ọ̀yà ilé ọmọ jẹ́ D squared. Màá square gbogbo wọn kò túmọ̀ sí pé lẹ́yìn ni màá square fún sẹ́yìn pé ìdọ́gba ni òṣùwọ̀n ni mo gbọ́dọ̀ fún gbogbo wọn. Ilé ọmọ ajẹ́ kí ni o h2r minus h squared. Ẹ dákun àwa olùkọ́ mo fẹ́ ká ìyẹn gbọ́dọ̀ mọ́ sọ fún àwọn ọmọ kékeré tó rán àwọn ọmọ kékeré wọn máa ń ṣàyè sí ibi eléyìí. Wọ́n kàn lọ gbé square yẹn forí eléyìí lásán ni irọ́. Bí òṣùwọ̀n ni equals to ìta bá ṣe fún Táíwò àgbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé náà. So ti yọ báyìí. So ajá sí pé lè ọmọ ajẹ́ D square is equal to 4 square lè yóò gé square root. Kí ni ó kúnlẹ̀? Times h 2r minus h. Bó látò ṣe tẹ̀síwájú. Ṣe pé lèyìí ó tún wá ń bẹ báyìí. Ó tún kélé yìí. Ìta tún lè ṣe òun náà ni pé ọ̀nà méjì mo lè gbà tẹ̀síwájú. Nínú kọ́ yẹ pé kí n divide eléyìí. Ṣe pé lẹ́yìn nísìn wọ́n jọ wà papọ̀. Ó ń dá dúró mo lè kọ́kọ́ gé òun náà pé pẹ̀lú kí n divide àbí yóò jẹ́ divide through by 4h. Màá ṣàlàyé ọ̀nà kejì tá a lè ṣe náà ni pé kí n kọ́kọ́ fi 4h multiply eléyìí. Lẹ́yìn rẹ̀ kí n wá gbé arú yàsọ́tọ̀ kankan náà ní fún wa. So ilé ó jẹ́ D square divided by 4h. Ọ̀yà níta bá ṣe fún Táyé agbọ́dọ̀ ṣe fún kí ni agbọ́dọ̀ ṣe fún Kàndé ilé náà tún jẹ́ 4h. Ilé àti ilé ó gera wọn. So ti yá báwọn ẹ̀rí kó tún kú kí nílẹ̀ 2r minus h. But eléyìí tún dá dúró kí la lè fi mú kúrò? Ṣe pé minus ló ní àmì minus ló ní kí la lè fi mú àmì minus òun náà ni pé ká rò papọ̀ láti sọ pé add h to both sides. Ẹ̀dẹ̀ má gbàgbé òṣùwọ̀n ni in tí ń bá rò fún apá ọ̀tún ó gbọ́dọ̀ rò fápá òsì náà yóò jẹ́ 4h plus h is equal to 2h
r minus h plus h yóò tún gẹ́ra wọn kí ló kúnlẹ̀ a ní d square 4h plus h is equal to 2r tó ti yé mi báyìí ọ̀yà bó mo ṣe wá lè mọ r mi ajá sí pé mo lè divide through by 2 yóò máa jẹ́ kí ni divide both sides by 2 yóò jẹ́ d square divided by 4h plus h is equal to 2r divided by 2 divided by 2 ilé àti ilé yóò gẹ́ra wọn so ẹ lè ṣe àwọn kíni ẹ lè ṣe wọn síwájú sí so ti ọ̀nà tẹ́lẹ̀ gbà sí wọn síwájú sí ní pé kíni kẹ́ kọ́kọ́ find the LCM eléyìí kẹ́ wá sọ tó jẹ́ ẹgbẹ́ tí bá find the LCM rẹ̀ yóò fún mi ní 4h d square plus 4h squared divided by 2 so ti ajá sí pé arúmi ọmọ jẹ́ kíni o d square plus 4h squared divided by 4h times 1/2 àbí so ti bó ṣe jẹ́ 1/2 ṣe pé mo ṣe kíni o mo eléyìí division lọ́wọ́ bá ti sọ multiplication yóò wọ́n divide arúmi ọmọ á jẹ́ kíni d squared plus 4h squared divided by h 8h so mo á ní ọ̀nà kejì tẹ́ bá fẹ́ dá yín láàmú ṣe pé nígbà tá a débí báyìí ń ta ní lélẹ́yìn a ní d square is equal to 4h àbí ẹ̀kan jẹ́ ń lo gègé mìíràn ẹ má bínú ibi tí òkúta ṣe náà ẹ jẹ́ ń lo gègé mìíràn ká fi lè mọ̀ pé kankan náà la get so eléyìí jẹ́ kí ni o d squared is equal to what ẹ̀ pé mo la lè open bracket yóò mọ̀ jẹ́ 4h times 2r yóò mọ̀ jẹ́ 8hr minus 4h square àwa gbélé wa bíbá yìí ajá sí pé yóò jẹ́ d square tí bá ti gbé fo gádà yóò jẹ́ 4h square is equal to 8hr so tiye tí bá fi r mi ṣe subject of the formula ilé yóò jẹ́ d square plus 4h square divided by 8h is equal to r ẹgbẹ́ ọ̀nà kejì yẹn ẹ̀rí kó yá ajá sí pé n tá dì mú báyìí tá bá ti kóró ilé ìbáyá no exam ìta ọkọ̀ ọmọ ṣe náà ní pé kí ni àkọ́kọ́ mọ open bracket náà kọ́mọ jẹ́ pé màá mọ 2 yẹn bẹ̀ ẹ̀rí pé ọ̀nà eléyìí gùn ká tó gẹ̀ẹ́tì ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ ṣe kí ni lè yá so torí àkókò tó ti lọ púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ dúró síbí báyìí ní alẹ́ tòní á dẹ̀ sì mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ wa pàápàá jùlọ àwọn ìyá wa tí wọ́n ti ń darapọ̀ mọ́ wa látijọ́ yìí sọ pé kó má bàa sú wa so a dúpẹ́ púpọ̀ Ayọ̀mídé àti àwa tí a darapọ̀ mọ́ wa ní orí ìkànnì Facebook so ìjẹ́ mímọ̀ bóyá bá ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn ìbéèrè kan àbí kejì. So nígbà tí kò sí béèrè so a mọ̀ dúró síbí báyìí a dẹ̀ sì mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára Ọlọ́run bá so tí tá fi mọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dìgbà. ó dá máa ẹ ṣe púpọ̀ máa.